Ẹ̀sùn orúkọ tèmi ni ọmọọba Abíọ́lá Ògúndẹ̀kọ́ tí mò ń bá iléeṣẹ́ tó ń gbé àṣà, ìṣe àti ìrìnàjò afẹ́ Rẹ́mọ káfàtà ní Awùgẹ. Lọ́jọ́ tèmi, a ní àǹfààní láti wá sí ìlú Ṣàgámù ní Ìbìdó community tí bàbá wa aláyélúwà ọba Kọ́láwọlé Adéṣínà Adéyẹmí Sólòmádé alákọ̀ọ́kọ́ Nígbùwà ti ìlú Ìbìdó ti ìlú Ṣàgámù. Wọ́n gbà wá lálejò. Àlejò tí bàbá gbà wá ní pé ká wá fi iṣẹ́ tí Àkárìgbò ọba Babátúndé Adéwálé Àjàyí Tọ̀rúngbùwà kejì Àkárìgbò àti olórí àwọn ọba ilẹ̀ Rẹ́mọ tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ wọn kábíyèsí o, tí wọ́n gbé iṣẹ́ lé àwọn àjọ tó ń rí sí ìdàgbàsókè àti ìlọsíwájú ilẹ̀ Rẹ́mọ tí a mọ̀ ní Rẹ́mọ Growth and Development Foundation. Iṣẹ́ tí kábíyèsí aláyélúwà ọba Babátúndé Àjàyí Àkárìgbò àti olórí ilẹ̀ ọba Rẹ́mọ tán gbé fún wa ní pé ká gbìyànjú dé gbogbo ọ̀dọ̀ ọba ilẹ̀ Rẹ́mọ káfàtà ká fi iṣẹ́ wọn jẹ́, ká dẹ̀ jẹ́ káwọn ọba aláyé mọ̀ pé iṣẹ́ wọn náà ni. Gbogbo àwọn ọmọ ilẹ̀ Rẹ́mọ tán wà ní agbègbè wọn, wọ́n ní ojúṣe tí wọ́n máa ṣe fún àkọ́kọ́ rú ẹ̀ àpéjọ gbogbo àwọn ọmọ ilẹ̀ Rẹ́mọ tó wà ní Nàìjíríà tá a máa ṣe ní láti ogúnjọ́, that is 20 to 27 oṣù kejìlá December 2024. Lọ́jọ́ tèmi a ti dé ọ̀dọ̀ kábíyèsí wọ́n ti gbà wá tọwọ́ tẹsẹ̀. Kábíyèsí máa sọ fún wa bí àwọn ṣe rí àjọ̀dún tí aláyélúwà ọba Babátúndé Adéwálé Àjàyí pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ àwọn ọba tán fẹ́ ṣe. Kábíyèsí á dẹ̀ tún ṣàlàyé fún wa ìgbà tán ti dé orí àlééfà àwọn baba ńlá wọn, àwọn nǹkan kan tán ti gbé ṣe tìlú tó fi ń tùbà tó ti ń túṣẹ tí ìlọsíwájú tó fi ń wà nílùú àtàwọn tó tún ràn wọ́n lọ́wọ́. Lẹ́yìn eléyìí, kábíyèsí á bá wa dúpẹ́ lọ́wọ́ aláyélúwà ọba Babátúndé Adéwálé Àjàyí Tọ̀rúngbùwà kejì. Kábíyèsí o. Ọba ń jẹ́ o. Kábíyèsí o. Ọba ń jẹ́ o. Kábíyèsí o. Ọba ń jẹ́ o. Ẹ ṣé olóòtú. Inú mi dùn gan-an lọ́wọ́ bàbá aláyélúwà ọba Dr. Adéwálé Babátúndé Àjàyí. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún wọn pé Ọlọ́run fún wa ní ọba olóye tó ní òye tí ò jẹ́ kí ìlú Rẹ́mọ kó lọ sẹ́yìn ní Ògùn State àti Nàìjíríà. Torí pé nígbà tí wọ́n ṣáájú mi jọba, kán tó jọba ni mo ti rí nǹkan tó ń ṣe ní Ṣàgámù. Kan tí inú mi fi dùn fún wọn pẹ̀lú nǹkan tó ń mú wá sí Ṣàgámù fún iṣẹ́. Nígbà tí wọ́n dẹ̀ gbọ́ pé wọ́n pẹ̀lú àwọn bíi 19 tó ń du ọba, àwọn gangan ní ọkàn mi sọ pé lórúkọ Jésù pé àwọn náà máa débẹ̀. Torí pé gbogbo àwọn 19 yẹn yàtọ̀ sí wọn. Wọ́n lè máa gbọ́ àwọn tó kù bí mo ṣe ń sọ̀rọ̀ yìí. Mo rí pé wọ́n ní ìmọ̀ àti òye pé ìlú Ṣàgámù ìlú bàbá òun, ìlú ìyá òun ni. Ìlú tòun náà dẹ̀ tún ni. Òun ti ṣe school níbí. Òun ti jáde, òun lọ sí secondary school ibí. Ó tún jáde, ó tún lè ní òye pé ìlú yìí ìlú bàbá òun ni. Bí bàbá ẹ̀ ṣe lórúkọ tó nílùú yìí, òun ò ní jẹ́ kórúkọ bàbá òun kó parẹ́ ní nǹkan dáadáa tí bàbá ẹ̀ náà ṣe tóun náà ń gbé ṣe. Nígbà tó dẹ̀ di ọba náà, ó wò pé Rẹ́mọ kì í ṣe Ṣàgámù ló ń jọba lé lórí.
pé òun jọba sí gbogbo Rẹ́mọ. Nígbà tá a wà wọ́n sọ pé Rẹ́mọ 23 ó dẹ̀ ti ju 23 mọ́ nísìnyí o, torí àwọn ọba tá a dẹ̀ wà ń bẹ̀ nísìnyí a ti ń kọjá 40 something. 47. Ṣé mi gbọ́dọ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún un pé ó ń tẹ̀síwájú, kò sọ látijọ́ tó ti jọba ń sìn kò fi wálẹ̀ àwa ọba. Ó mú wa bíi, lóòótọ́ bàbá ló jẹ́ fún wa, àmọ́ ó mú wa bí ọmọ tó dẹ̀ ń tọ́jú wa. Tó bá rí nǹkan kankan lórí ọba kan pé ó ń ṣe tí ò ṣe, ó máa pè sákìyèsí, ó máa bá sọ̀rọ̀, ó máa fi ọ̀rọ̀ yé. Ọba yẹn á dẹ̀ wò pé mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ìgbésí ayé wọn, fún ìmọ̀ wọn, fún wọn. Ọlọ́run á dẹ̀ máa tẹ̀síwájú lórí ayé wọn. Ọlọ́run á bá mi fún wọn lálàáfíà ara lórúkọ Jésù. Wọ́n máa gbó, wọ́n máa tọ́, wọ́n á dàgbà, wọ́n ti ń dàgbà. Ẹni tó bá ti wà ní 60 mọ̀ kó máa wọ 70, ó máa wọ 80, ó máa wọ 90, ó máa wọ 100. Lórúkọ Jésù bó máa ṣe rí nìyẹn. Àlàáfíà ara téèyàn fi ń ṣayé, Ọlọ́run á bá mi fún wọn. Àwọ̀ wọn ò dẹ̀ ní ṣá o. Àwọ̀ tán ní, àwọ̀ wọn ò ní ṣá. Búburú ò kàn ní kọlù wọn. Torí pé ẹ rí pé mò ń ṣàdúrà fún wọn. Bẹ́ẹ̀ni sà. Àdúrà tí mò ń ṣe fún wọn ò ju lórí ayé tèmi náà. Tí bá ní wọn ò ṣe nǹkan kan lórí ayé mi tí mo fi jọba ẹ̀, irọ́ ni mò ń pa. Tán bá dọ́ sọ́rọ̀ ayé mi, mi ì lè jọba Àbìdó. Lóòótọ́ ẹpọ̀n àgbò ó mì, mo mọ̀ pé kò dẹ̀ jábọ́. Náà sàn. Lórí ayé nítorí tiwọn. Wọ́n máa gbó, wọ́n máa tọ́. Gbogbo ayé Ọlọ́run fẹ́ wọn ni. Wọ́n dẹ̀ ní ìlú fẹ́ mi lóyè. Tọ́lọ́run ò bá fẹ́yàn, báwo ni ìlú máa ṣe fẹ́? Òun náà ni. Wọ́n ti mú nǹkan wọn wá látọ̀run ni. Wọn kẹ̀ ní ṣẹ́kù. Torí náà wọ́n ṣe irú nǹkan báyìí rí. Lóòótọ́ àwọn ọmọ wa ti ń ṣe lóyìnbó. Nígbà tèmi náà wà lóyìnbó, mò ń gbọ́ àwọn ọmọ wa ń sọ pé Ṣàgámù, àwọn kan sọ pé Kẹ́nẹ́, àwọn kan sọ pé Ìdìṣàn. Àmọ́ nígbà tó yá, wọ́n á kó gbogbo ẹ̀ pọ̀, wọ́n á sọ pé Rẹ́mọ. Àwọn kan sọ pé Rẹ́mọ, àwọn kan sọ pé Jẹ̀bú. Àmọ́ àwọn tí àwa Rẹ́mọ tán wà lókèrè, especially America, wọ́n mú bíi pé yes, ìlú àwọn ni. Ọba tó tún wà ńbẹ̀, ọba tó jẹ́ pé ó mọ ìmọ̀ àti tó ní òye ni pé àwọn máa support. Wọ́n dẹ̀ inú wọn dùn pé a máa ṣe Rẹ́mọ Day. Àdúrà tí màá gbà fún bàbá wa, ìlú Rẹ́mọ ò ní dàrú o. Ájúṣe fún wọn o. Wọ́n máa òkè náà máa ń sọ pé ẹyẹ máa ń fọhùn, òkè náà máa lọ. Torí pé nígbà tán ti bọ́ sórí oyè Rẹ́mọ yìí, wọ́n kó gbogbo àwọn ọmọ Rẹ́mọ, wọ́n kó wọn mọ́ra. Àtàgbà àtọmọdé, wọ́n kó wọn mọ́ra. Àtolówó àti middle people, wọ́n kó gbogbo wọn mọ́ra. Tó bá fẹ́ ṣe nǹkan, wọ́n máa pè wọ́n, wọ́n dẹ̀ máa dá wọn lóhùn. Òun la fi mọ ọba tó dáa.
òun la fi mọ lórí tó dà, òun la fi mọ ẹni tó yẹ pé ayé ń fẹ́. Àmọ́ bí Rẹ́mọ ti wà lánàá, àmọ́ bó ṣe wà lénìí lọ́wọ́lọ́wọ́ yìí. ẹ ṣe kábíyèsí, àwọn kan tẹ̀ ti gbéṣẹ́. Kí ni o fẹ́ sọ? Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ àwọn Afẹ́nifẹ́re ìlú Ìbìdó. Wọ́n ní kó lè wà kó rí mami lórí ọrùn. Kò sí ẹ̀dá tó máa sọ pé òun mọ̀ ọ́ ṣe àfi tó bá jẹ́ òkú. Èèyàn tó bá wà ní pòsíṣàn á lọ́ta. Bó sí pòsíṣàn náà ó máa lọ́ta. Kó jẹ́ aṣọ báyìí ló ń wọ̀, ẹnìkan máa wọ̀ ẹ́ pé aṣọ tó ń wọ̀ yẹn ìgbéraga ni. Ó ní nǹkan tèmi bá wá sílùú Ìbìdó, ọmọ Ìbìdó, ẹ̀jẹ̀ Ìbìdó ni mí. Ruling house méjì ni mo ní nílùú Ìbìdó yìí tí bàbá mi ti jọba ń bì rí. Kì í ṣe ruling house tí bàbá mi ti jọba yẹn lèmi náà ti jáde ń sìn. Another ruling house from the mother side ni mo ti jọba. Nǹkan tí mo tẹ̀jọba fún kì í ṣe torí àwọn ọmọ mi, kì í ṣe torí àwọn ẹbí mi, torí ìlú Ìbìdó. Torí pé nígbà tí bàbá ìyá mi jọba ń bí, ó ṣe dáadáa díẹ̀ tí agbára ẹ̀ ká kó tó lọ. Because tí ò bá ṣe dáadáa, nígbà tí mo jáde àwọn afọbajẹ tí mo jáde inside ibòmíì, wọn ò ní wo ojú, wọn ò ní wo nǹkan tí bàbá ìyá mi yẹn ṣe. Wọn ò ní sọ pé torí ẹ̀ wọ́n máa tẹ̀lé mi tàbí wọ́n máa mú mi lẹ̀. Ó pẹ̀lú òun náà fi ní ilé ayé yìí kéèyàn kó ṣe dáadáa. Àmọ́ mo sọ lẹ́ẹ̀kan, mo ní èèyàn lè gbé orí sọ́rùn kó má mi. Gbogbo ayé ò lè nífẹ̀ẹ́ tán. Because nígbà táwọn ọkọ̀ bá rí nǹkan tó ń gbé ṣe, tó ń ṣe, tó fẹ́ ṣe, inú àwọn èèyàn máa dùn. Torí pé a ní àwọn ọmọ Ìbìdó tán ti jẹ́ ọ̀gá, tán jó lówó, tán wà lókèrè, tán lè wálé táyà wọn já. Àmọ́ nígbà tán rí pé yes, irú mi ó jọba tàjẹ̀ ìjọ wà nílùú òyìnbó, tán sọ pé ṣé Kọ́lá wà, àwọn máa support tí ìlú bá fi dàgbà, tí ìlú máa fi gòkè. Àmọ́ nígbà tí mo wọlé, mo ní mission mi ni pé Ṣàgámù níbí o, orílẹ̀ Ìbìdó òun ló wà ní ọ̀nà express, ọ̀nà toll gate. Ibi tí mission mi wà nìyẹn o, láti padà síbẹ̀. Ìgbẹ́pa ló wà níbí lẹ́yìn wa níbí. Ìgbẹ́pa ti padà sí ìlú wọn o, ibi tán ti wá, orílẹ̀ wọn. Ó ti di ìlú gan-an sì yẹn o. Mákún lóòótọ́ wọ́n wà níbí, orílẹ̀ Mákún wà lọ́nà tógèètì 2. Wọ́n ti ń pè ní Mákún sìn. Àwọn náà wọ́n ti fẹ̀ débẹ̀. Ìbìdó ti wà láàárín ká tó dé tógèètì. Factory tí Ìbìdó ní, we have about 16 factory lórí ilẹ̀ Ìbìdó. Mo ṣàdúrà fún kọmitì tó ṣe Rẹ́mọ Day. Àkọjá ewé wọn nìyí o. Méjì ẹ̀, adí méjì, adí márùn-ún, adí mẹ́wàá, adí ogún. Amọ̀dédé rò ń fún mi dí ogún. Àwa rí nǹkan tó máa gbé ṣe ní nǹkan tó dáa. Because mo rí pé gbogbo ẹ̀yin tí bàbá Àkárìgbò tó kó síbẹ̀, tó ìlẹ́tì síbẹ̀ fún àwọn èèyàn tó lè ran gbogbo ìlú
Rẹ́mọ lọ́wọ́ náà kò síbẹ̀ tọ́dẹ̀ fowó wọn ṣe é tí ò ṣe pé wọ́n sọ pé bá máa gbèrò owó dédé rẹ̀ ń ṣe náà àìkòwò wẹ̀ ẹ̀wọ̀n yìí ń ṣe o ẹ̀wọ̀n kọ́mítì ajúṣe wẹ̀ o bẹ́ẹ̀ ní ṣe bọ́jẹ́ o ìwọ tó ọ̀dẹ̀ fi ṣe alukoro pé kó bá wa sọ̀rọ̀ kí àwọn ọba kẹgbọ́n nǹkan táwọn ọba bóyá inú wọn dùn bóyá ìgbà tí ẹ pè wá oúnjẹ tẹ gbé fún wa bóyá oúnjẹ bóyá oúnjẹ takọ̀ jẹ inú wa ò dùn sí nǹkan tẹ fẹ́ ṣe sílùú wa sílùú Rẹ́mọ inú wa dùn o torí náà ẹ ṣé o àjùṣe fún yín o advice tí mo dẹ̀ fẹ́ fún ẹ̀yin kọ́mítì yẹn mo ti pè general manager for Ṣóilé pé àwọn tó wà ní òkè òkun l'Amẹ́ríkà tó ń ṣe wọn bá ṣe anniversary yẹn ní September wọ́n shift ẹ̀ ni mo ti pè pé wọ́n ní interest sí yín pé gbogbo program yín pé wọ́n ní kẹ́tètè sẹ́dẹ̀ kó má di pé ó di ọ̀la àbọ̀túnla lẹ́sẹ̀ làwọn máa sáré pé àwọn ní interest pé kẹsẹ̀ ní gbogbo program yín pé kẹsẹ̀ jẹ́ secretary wọn general pàápàá mo ti jẹ́ kó bá Ṣóilé sọ̀rọ̀ torí náà màá fẹ́ kẹ́ mú sínú program yín kẹ́dì sẹ́ǹdì nǹkan sí wọn. Kábíyèsí o kábíyèsí o. Ẹ ṣé o. Ẹ̀yin olólùfẹ́ wa àti gbogbo ọmọ Rẹ́mọ ní lélóko ládò àdúpẹ́ orúkọ tèmi ni ọmọọba Abíọ́lá Ògúndẹ̀kọ́. Iṣẹ́ táwa ń ṣe ni pé àwa ń gbé àṣà ìṣe àti ìrìn àjò afẹ́ Rẹ́mọ ní àwùjẹ. A fẹ́ kí àṣà àti ìṣe Rẹ́mọ kó parun. Lábẹ́ eléyìí à ń dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ máa ní àǹfààní láti wo fọ́nrán yìí pé Rẹ́mọ á sunwọ̀n Rẹ́mọ á júṣe o. Eso y